ẹkú lébà náà ni àkàrà lé ẹ̀ka báyìí náà ni àkèrè ọ̀nà mo kí gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí pé ẹkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo bí tẹ̀tí ní àǹfààní àti máa wò mí mo jẹ́ gbàdúrà wípé ojú tí ẹ fi wọ́ mi òkú ní fọ́bẹ̀sì ni tí ẹ fi gbọ́ mi ò ní di láṣẹ lẹ́dùnmarè ẹ ò mà ní rúgbó sọnù bí ò ṣe bí ọmọ kí la ní fún ẹ̀yin lólùfẹ́ Yorùbá Àtàṣà lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò wa kí la máa ń ṣe a máa ń mú ọ̀rọ̀ tó ń lọ káàkiri wa lórí ayélujára àti wípé ọ̀rọ̀ bó ṣe ń lọ káàkiri wa lágbo àwọn olóṣèré lónìí kí la ní fún ẹ̀yin lólùfẹ́ wa òun ni ọ̀rọ̀ tó ń jà rìnrìn ètò ń ṣe wípé ìtẹ́ wó mi ní wákàtí ọ̀rọ̀ ìtẹ́ bá gbọ́ ẹ̀nà ayá yìí pé ǹjẹ́ irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run tí a wà yìí ǹjẹ́ irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ ní dúníà tí a wà yìí máa wá fẹ́ kẹ́ fún wọn àkọ́ fìdílé àbíkẹ́ fìdílé nǹkan torí pé ẹ̀gbọ́n mi ní ìlú lónìí ẹ̀gbọ́ ọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀gbọ́n rí ọ̀rọ̀ tó ṣe wípé tí ẹ̀yin gan bá gbọ́ ẹ̀nà ayá yìí ẹ̀ wò wípé ṣé lábẹ́ ọ̀run yìí náà òun náà ní irú kan báyìí ti ń ṣẹlẹ̀ ẹ wá nǹkan fìdílé àbíkẹ́ fìdílé nǹkan mo yẹ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó yẹ pé tí ń bá darapọ̀ mọ́ sórí ètò yìí látọjọ́ tó ti pẹ́ adúpẹ́ lọ́wọ́ yín mo jẹ̀gbẹ́ ládùúrà wípé owó tí ẹ fi ń ra dátà lágbára Ọlọ́run owó òun náà kò ní gé sọnù Ọlọ́run ọba Elédùmarè á túbọ̀ bá bùkún sí ní ààbò bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò wa Yorùbá Àtàṣà máa jẹ ẹran gbogbo èèyàn lólùfẹ́ wa náà tó ṣe pé ẹ̀ tí bàbá subscribe sí orí ètò wa Yorùbá Àtàṣà máa rọ̀ yín máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like fídíò wa ẹ bá wa share kẹsì bá wa comment ẹ jẹ́ ká mọ̀ èròǹgbà yín lórí fídíò ètò ṣe pé ẹ fẹ́ wò yìí torí pé ìgbọ̀wọ́ tí yín òun ni èwòrí tiwa gbogbo ohun tẹ́yìn bá ń ṣe fún wa olóma máa lè fún wa náà níwùrí láti lè máa wá ìròyìn bó ṣe lọ káàkiri wá fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè máa jẹ̀gbádùn bó ṣe lọ káàkiri ẹ wá darapọ̀ mọ́ mi lórí ètò wa lónìí Yorùbá Àtàṣà ẹ jẹ́ ká jọ túkọ̀ ètò yìí torí pé ẹ gbọ́ wèrèwèrè ẹ jẹ́ ká jọ lọ. mo máa tú àṣírí eléyìí ní tí àwọn ọmọ bàbá yẹn ṣe àwùjọ ìtì ẹ̀ mí dẹ̀ tí bá ti bá yín sọ lẹ́nu mi ní bá yín sọ̀rọ̀ mọ́ mi ní ìdí kọ̀ọ̀kan lọ́dọ̀ yín bọ́ títẹ́ mi ẹ gbúdọ̀ dí mi lọ́wọ́ àti Wasiu àti gbogbo àwọn olè wọ̀nyí tẹ́jọ kóra yín jọ ẹ gbúdọ̀ cross me you try it you go down for it anybody mo sọ bí if anybody ṣe anybody má dẹ̀ ṣe débi anything that belongs to me don't play around it torí àwọn tó jalè àwọn Haúsá tó jalè ń sìn wọ́n gbé wọn lọ sí FCC ṣó ti yé yín Haúsá tó jalè wọ́n gbé wọn lọ sí FCC Wasiu ti gba ilẹ̀ mi àwọn èèyàn gbalẹ̀ wọ́n ń jalè níbẹ̀ yẹn lójúkorojú wọ́n ń pa èèyàn torí property ẹ̀ wọ́n ṣe kọ́kọ́ sí. wọ́n fẹ́ bẹ ọmọ mi tì mí kó ṣe kà fún mi kó lè rí ṣe. Ṣọlá is a thief. àwọn ọmọ bàbá Adébọ̀wálé tó kú sí gbogbo àṣírí bí sí máa pè mí mọ́ gbogbo ọ̀rọ̀ yín máa sọ lórí social media anybody yín máa pè mí mọ́ ẹni tó bá ti lè ṣe ara lẹ́ẹ̀ níbi tó lè ṣe ìkà fún bàbá àbí ìyá ó lè ṣe anybody níkà anybody don't call me again I'm not your friend I'm not ready to support any bullshit. a máa ní wọn fẹ́ bá sọ mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ you don't have anything to offer me. ẹ wá wo àwọn tó fẹ́ máa ra nǹkan tó ti brainwash kan nínú wọn. wọ́n ti brainwash kan nínú wọn. ilé ẹ̀ máa pè mí a máa bèèrè lọ́wọ́ mi ṣé tó bá súnmọ́ mi wá màá máa sọ láìfì mi fún yín bẹ́ẹ̀ tó bá súnmọ́ mi náà máa ń ráyè lò rè gèsè mi àwọn olè burúkú àwọn òṣì gbogbo àwọn tẹ́ ẹ ṣú ọgbẹ́ lọ́ọ̀fù fún ó lè we love them because of their team wọ́n tójú nínú. I wanted to help really from the bottom of my heart. Màá tó sọ fún wọn mi ìfẹ́ kí wọ́n kú àkúrò wọn ilé wọn yẹn mo fẹ́ tán bá gbé mọ́tò wá sí Nàìjíríà afẹ́ kán máa ṣe jàǹbẹ̀ yìí tán bá ṣe kán máa ṣe wọn ṣe anything mi ìbẹ́ anybody ṣe anything ilé tí mo ní mo fẹ́ kọ́ gan pé tán bá kọ́ wọn pé mi ìpín ẹ̀kọ́ anything I'm not building anything for your information wọ́n pọ́n ilé mi. No. So
ibi tí mo sọ̀rọ̀ délé nǹkan ni màá ṣe ẹ̀kíní nǹkan sókè sí ó ti ń lọ sókè jẹ́ ń ṣe ẹ̀wà sókè ẹ̀ ń ṣe ẹ̀gbẹ́ sókè ẹ̀yin ni number 1 for today in fact mi máa tàgé mọ́kè bẹ́ẹ̀. àwọn pé it's a lie gbogbo nǹkan tó ṣẹlẹ̀ is a lie màá sọ gbogbo nǹkan tí bí sì sọ màá sọ sórí social media yìí tí Túnjí sọ màá sọ sórí social media èmi lẹ́nu kan máa sọ pé ẹ send voice note á lè send ẹ̀ sórí WhatsApp yẹn ya wùrẹ́ ní àwọn tálẹ́gbẹ́ yín. So lady tí mo sọ pé máa ń tí mo ló ń ṣe trafficking ọmọ yẹn ní ìmọ̀rí náà redeem tí mo sọ pé ó lọ redeem tí mo ló dédé bẹ́ mú mi ní redeem tí mo kọ́kọ́ lórí mi lọ́dọ̀ albab mi tó kọ́kọ́ rúdi pé na the same code wey you wear yesterday with this so you still wear am come look at the code na only one code you get girl ni mo sọ aṣẹ́wó àwọn ọmọ nàìjíríà ló ń kó lọ sí ìlú Dubai tó lọ fún wọn ṣe trafficking ṣe Stella lórúkọ ẹ̀ Stella Barin gan ó dà pé orúkọ ìlú àwọn ìlú lára ìlú tó máa ń kó àwọn kiri lọ ni so Koko Zaria lélẹ̀ ẹ̀yin tẹ́ máa sọ pé ó ń ba orúkọ wọn jẹ́ orúkọ wọn wà lẹ́nu you know ẹ̀yin fúnra ara yín ìwọ tó bá sọ pé wọ́n ba orúkọ àwọn eléyìí jẹ́ ìwọ gbogbo lè ní ẹ́ ọlọ́ṣà ni ẹ́ tó bá ní mo borúkọ Wasiu ìjọ olórí burúkú ni ẹ́. DJ6 lélẹ̀ ṣé mi ṣe sọ pé DJ6 jà mí lólè DJ6 Sheraton dẹ̀ra níjọ́ tí toró wà nínú àwọn tí Malaika kó wá tí mo sponsor tí mo ra tíkẹ́ẹ̀tì fún tí mo gba hòtẹ́ẹ̀lì tí mo dẹ̀ kéta fún títí rọra tó fi lọ. mi ṣe sọ pé DJ6 jà mí lólè orí ẹ̀ ó fọ́ká síbẹ̀ kọ́ lélẹ̀ mi ṣe sọ pé ó jà mí lólè mi ṣe sọ pé òun jalè ṣebí mo gbé lọ sí ìgbà tóun náà ṣe ṣóòtàn ṣe mo gbé lọ sí shop mo gbé jáde mo gbé lọ sí mi gbé lọ dẹ́ràmọ̀ mo gbé lọ sí ṣájàmọ̀ ni mo gbé lọ ṣájàmọ̀ ẹni bá mọ̀ rí kó béèrè lọ́wọ́ ẹ̀ mo gbé lọ sí ṣájàmọ̀ mo ní kó lọ sínú shop tó bá ti wù gbogbo ṣọ́ọ̀bù tó wà ńbẹ̀ ó ní kò sí tó lè túbọ̀ lẹ́bà ẹ̀ ló lọ ó lọ lẹ́bà àti àwọn ṣọ́ọ̀bù polo kan tó ṣàkọọ́lé ti nǹkan bẹ́ẹ̀ ló lọ ńbẹ̀ yẹn tí mo rà ó kàn fíìrì tọ́ta madam don't worry now ó ti notice pé wọ́n ti jà mí lólè gan ó tún sorry fún mi madam no worry ẹ béèrè lọ́wọ́ mi ṣe sọ pé DJ6 jalè ṣebí DJ6 lélẹ̀ mi ṣe sọ pé DJ6 jalè ẹ̀yin olórí burúkú tẹ máa rí kíní lẹ̀ ok ẹ jẹ́ abẹ̀ lórílẹ̀ ṣe rí bíbá yìí Malaika ló ń kọrin yìí tó ṣorí gbèsè yìí èmi lélẹ̀ iṣẹ́ ti rí mi ṣe mọ bí mo ṣe ti rí bó ṣe rí ní ẹgbẹ́ mi kẹlẹ̀ mọ́ pé mo ọdún mo lo àìṣù ọjọ́ yìí ni mo introduce Sunday sí Sunday ọmọ tí mo sọ pé ó ń ṣe terrorism ní South Africa yẹn tí mo ní ó ń ja olè tó ń lo ìbọn kì í ṣe that's why anytime I'm talking I mention name don't if you know ibi tí Mr. Ike ẹ lọ ṣe fandis ní gbòòrò Joburg bóyá mo purọ́ mọ́ Sunday ọjọ́ tí mo introduce Sunday torí pé ó wà mí lọ sí Johannesburg sí Pretoria torí Pretoria ni eléyìí ti ṣeré ń jọ́nà lọ́hùn bàbá gbọ́nrin náà wà ń bẹ̀ ń jọ́nà tí mo ń sọ yìí tí bàbá gbọ́nrin sọ pé nígbà tó sọ pé kí n fún un lágo tí mo tún fún un lágo mo ní mo fẹ́ lọ ra míì fún tó wá ní pé kí n má ra míì fún torí ó bìlì pé tí n bá jáde bóyá ó rò pé oògùn ló ṣiṣẹ́ bàbá gbọ́nrin sọ níjọ́ yẹn pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi bí mo tún ṣe pé princess pé Auto Bola èèyàn níyìn o ó ga o do you understand ipe iṣẹ́ oògùn yẹn ìtí bàbá gbọ́nrin tà láti sọ fún mi pé oògùn yẹn wọ́n tún ti ṣe iṣẹ́ yẹn wọ́n tún ti lọ ibi tó ń dè mọ́ wọ́n tún ti lọ só padà bàbá gbọ́nrin wọ̀ díẹ̀ níjọ́ yẹn torí pé bọ̀bọ̀ yẹn ló wà mí lọ ní ọjọ́ náà lọ́hùn ó ní mọ́mì mi máa ṣe dẹ́rẹ́bà yín máa tẹ̀lé yín máa ya mí máa tẹ̀lé yín ṣé mo jẹ́ pé wa mọ́tò mi ìjẹ́ pé wa mọ́tò mi mo wa mọ́tò mi fúnra mi tó mi lè jẹ́ kéèyàn gbé mi lọ sẹ́nu trailer yes ọjọ́ yìí aṣọ tí mo wọ̀ mo yìí ń wá fídíò yẹn mo fẹ́ wo fóònù mi kan
ó da iPhone kan tí mi ò lò mọ́ tipẹ́tipẹ́ mo fẹ́ wò nínú ẹ̀ bóyá nínú ẹ̀ ní fídíò yẹn wà ọjọ́ tí mo introduce Malaika sí Sunday lélẹ̀ Sunday wà ní party aṣọ tí mo wọ̀ lélẹ̀ black and white the gown short by jacket pẹ̀lú jacket èmi lélẹ̀ Malaika lélẹ̀ níjọ́ tó wá play ní South Africa ọjọ́ tí mo introduce Sunday ọmọ tí mo sọ pé ó ń ja olè ó ń pa ẹ̀yẹn torí pé ó jẹ́ ọmọ Abẹ́òkúta àwọn olórí burúkú wọn lè jáde wọn lè máa ẹ ń parọ́ mọ́ àwọn èèyàn tí mi ì bá parọ́ mọ́ wọn ẹni bá wá defend wọn pé mo parọ́ mọ́ wọn kó gbé ọmọ gbèbí iṣu gbogbo oògùn tó bá jó oògùn lórí láyé kéwù ẹ̀ sùkò kó yọ sọnù bí ọwọ́ ní ìbí APC sọ̀rọ̀ kó yọ sọnù bí ọwọ́ tí bá ti parọ́ mọ́ wọn kó má yọ sọnù kábùrú má ṣe tilétilé tọmọtọmọ kéèyàn dìde ogun sí mi tọmọtọmọ bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ máa pa èèyàn nínú ilé kẹ wá sẹ pé kémi shut up ẹnu mi ó fúlẹ́ṣì eléyìí mo sọ pé Oṣòdì Òkè onídìí pẹlẹfẹ ó yá owó lọ́wọ́ mi dè ní kò tí ì san ọjọ́ tó ń ṣe ẹni tó bá ti lọ ẹni tó bá lọ patí náà àmọ́ ìpàṣọ yìí náà tó ń fi mi ṣe mọ́dà òdìdé aṣọ tó mú lọ́jọ́ tó ṣe patí rẹ̀ owó tó wá yá yàtọ̀ sí èyí tí mo fún tí mo fi ṣe lọ́nṣà àti tí mo dáṣe kò san fún mi padà títí dèní ó lè wọ́n máa pera wọn ní nǹkan bàbàrà useless bitch ó lè doing only for living wọ́n ti ajá kórí social media wọ́n máa gbé pé ẹ̀yin lẹ kúkú sọ̀rọ̀ lẹ́ ń blogger gbogbo ẹ̀yin blogger tẹ́ ń borúkọ wọn jẹ́ ṣé mi borúkọ Malaika jẹ́ ṣé mo borúkọ Wasiu jẹ́ ṣé mo borúkọ Oṣòdì jẹ́ ṣé mo borúkọ Bisola Badmus jẹ́ ṣé mo borúkọ Latin jẹ́ ṣé ńgbà tí Latin ò ga yàtọ̀ sówó tí mo fún àti bí mo ṣe sponsor lọ́bẹ̀ ṣé ńgbà tí ògbà padà gbowó lọ́mù ṣé mo sọ pé gbowó lọ́mù but mo ra tíkẹ́ẹ̀tì fún mo dẹ̀ tún fún ní owó sápò ẹ̀ ńgbà tó ń bọ̀ tó wá ṣe MC fún mi èmi mo ra tíkẹ́ẹ̀tì mo dẹ̀ ṣe visa fún mo dẹ̀ tún fún lówó téèyàn bá ti fún yín lóúnjẹ tán àmọ́ pé ó yẹn kéré but yálàyà yín ò lè dá ìsìwá lówó yẹn ẹ̀yin tá a bá fún yín ó kéré o but ẹ̀yin ẹ̀kan dá ìsì gbogbo owó tí mo ti sọ̀ láti jọ yìí Malaika ò ṣe jáde kó tẹ̀ sọ pé okay 10,000 péré 20,000 péré kó tẹ̀ sọ pé Auto Bola gbà ó mọ iye $1,000 tó gbà lọ́wọ́ mi tó rún lọ́wọ́ mi ni you now want me to be looking at them ẹ̀ ní ṣe oríire tó bá fẹ́ bá ẹjà wọ́n mú ọmọ ẹ̀ wọ́n sẹ̀tẹ̀ sínú ẹ̀ wọ́n máa fi bá ẹjà gbogbo ẹni tó bá lọ máa fọmọ bá mi jà ó yá tó bá bímọ tiẹ̀ kó ṣòfò ọmọ gbogbo ẹni tó bá lọ máa fọmọ bá mi jà tó bá ti bí tiẹ̀ tó fẹ́ kílẹ̀ tó tẹ̀ fẹ́ máa fọmọ bá mi jà ó yá gbogbo ọmọ ẹ̀ kó máa ṣọ́kú lójú ẹ̀ kó gbé ọmọ bìbí ṣu ẹni bá bímọ tó ṣe ọmọ tẹ́ ẹ fẹ́ kó jèrè ọmọ ẹ fẹ́ pa sáyé ni so you want me dead I want you dead. mọ́dà òdìdé ni wọ́n fi ń jẹ ṣáàjọ tí òun kẹ́ fi ṣe lélẹ̀ ṣáàjọ tó fi ṣe lélẹ̀ let me tell you all these people there mo ti ẹ̀bùn thousands of àwọn èèyàn láyé tí mi ti ẹ̀ dárúkọ wọn lórí mídíà yìí but tí n bá ṣe oore fún ẹ tó béèrè fún assistant lọ́wọ́ mi tó wá padà wá ń ṣèkà fún mi tó ń wá dá fọ́ọ̀mù tó ń ṣe lójú méjèèjì láti lè create impression pé people hate you you are the wrong person o wrong ni máa expose yín ẹ̀yin ará ilé délé o Bísí ìyàwó Paso nìbàdàn ọmọ Lawrence Debo I'm going to expose you here because you are playing them with me ìwọ okere sinoma yìí your mommy tried it your father did it your brother did that they fail. Túnjí I'm going to gbogbo tó bá sọ náà ni máa sọ síbí torí o lè kà níyí mo rí pé kà níyí ọmọ mi ò lè jẹ́ kó jogún ibi kó tẹ̀lé jogún ibi ṣùgbọ́n gbogbo yín tẹ́ bá wà lórí social media yẹn Wasiu jáwọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ní gbà fún ẹ this time around jáwọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi jáwọ́ gbogbo yín tẹ́gbẹ́ ayín politician tẹ́gbẹ́ ayín celebrity tẹ́rẹ̀ ń báyé àwọn èèyàn jẹ́ Nàìjíríà tẹ́tún lọ sáàdì àwọn politician tó ń pa èèyàn tó báyé jẹ́ ẹ jẹ́ kí orí yín pé mo bọ̀ mi ti dé
ṣé mo parọ́? The reason why I posted this, because some of them, they have a lot of crowd, they've jacked, they have destroyed a lot of people, and they call them celebrity in Nigeria. They're actually falling for their gimmick. Gbogbo yín tẹ́ wà ní abẹ́ ìdí àti ẹrú. They'll be supporting the wrong people against me. Owó ni Pasuma ń tọrọ ń bí. Pasuma owó bó ṣe ń sọ̀rọ̀ yìí tó rẹ́rìn, owó ló ń tọrọ. Lẹ́yìn ìgbà náà, á tún bẹ àwọn èèyàn kan tún jà mí lólè. Tó bá rí mi party báyìí, ó máa ní ọgbà báàgì á lọ kọwọ́ sínú báàgì. Tí wọ́n bá gbé tó wà lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ mi, PPA mi á kó owó bẹ̀. Ni wọ́n fi sọ fún mi gbà pé ṣé mi mọ̀ pé ó ti jalè rí ni, ní ìpúrọ̀ mọ̀. Ó lè ti ṣeré sẹ́yìn. Ó ti kó ti jalè rí sẹ́yìn. Wọ́n fọ́ lélẹ̀, wọ́n kàn bójú ni. All of them, majority of them, they have small shop, they have one thing or the other that they are doing, and they are still stealing people's things. Destroy life! And they pretend to the public that they are celebrating. Kò ní bench up fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ń pretend. Those of you doing evil in the society, call yourself celebrating, and you are destroying people's life. May Almighty destroy you and your children. May your children, may whatever you have gathered, may God destroy it. May God Almighty send it to the, may Almighty send them to you. Ìgbà mi máa tún sọ ma ní okay, I let go. Owó ló ń tọrọ ń bí. Ìkan nínú àwọn ṣẹ́mísí ló ń ṣe wáàsí ní ọjọ́ náà níbí. Wáàsí tó pè mí sí. Ó wá ń bẹ̀ mí pé kí n jọ kí n fóònù lówó kí n dẹ̀ bá òun fẹ́ ṣe wáàsí o. Òun náà máa ṣe wáàsí o. Kíní kan ọmọ àmì Ọlọ́run ló máa wá ṣe wáàsí ń bẹ̀ o. Níjọ́ náà nílé iṣẹ́ tí rí. Did you see? Ó ń ṣe wá sí ṣé Muslim ni mí? I'm a Christian. Látàárọ̀ tí mo ti post wọn yẹn, wọ́n rẹ̀ pé ó fẹ́ ni wọ́n ti fẹ́ wọ́n wá gbéjà Wasiu jáde kíní kan. Wasiu have dealt with me, Wasiu have disgraced me, Wasiu have destroyed my business. I cannot love him, I don't like him. I cannot like him. I mean it. Mo ń ṣe lébi. Wọ́n máa wò pé wọ́n máa bá gbọ́ ìkẹjà lè wọ́n gbọ́ rẹ̀ mí ilé Wasiu mí ilé mi kò sí kankan tí a bá ti ṣe ìkà fún mi to this level. Tọ́rẹ́dì láti rún lé mi gbogbo ẹni tó fẹ́ rún lé mi Ọlọ́run máa ba lé yín jẹ́ máa bà náà yín já bá gbára yín já bá pò yín jẹ́ gbogbo tẹ́ bá láyé ẹlẹ́dàá bá mi rún gbogbo ẹ̀. Sherry ọmọ tó dúró sẹ́gbẹ́ ìbílíkì ni bílíkì yẹn ni mo sọ pé ó ń ṣe fíìmù tí mo sọ wípé ó pokùnso tó jẹ́ ọmọ celebrate tó ṣe fíìmù tó produce dáadáa tẹ́pẹ́ ìgbà tó dẹ̀ produce fíìmù wọ̀nyẹn ìgbà fíìmù ẹ̀ mẹ́rin tó produce tó launch lọ́jọ́ kan mẹ́rin fíìmù mẹ́rin Òṣùpá ló wá play fún ọmọ yìí ni mo sọ pé pokùnso ní ọjọ́ yẹn tí mo ní Basira mú wá sí Dubai through Basira first time tó wà òun ló pẹ̀lú àwọn tó introduce tó jẹ́ kí n lọ sí agbo yìí níjọ́ yẹn lọ́hùn tó ń sọ pé mama you no dey go out you no dey go party nísìnyí wọ́n ti sọ fọ́mọ mi my daughter will be saying that she want to go and hang out with party fúnra mi ọlọ́pàá ò lè ṣe fúnra mi màá pe ọlọ́pàá mo ti sọ fọ́mọ mi if you don't listen if they want to be doing what they do to me in Nigeria Anshola cannot escape it Tosin cannot escape it. Even if my mom is part of it, they cannot escape it. I'm not going to respect anybody that is not respecting me, that don't want my peace. Anybody, Moso. Tell me, go back my dassy family, go support my mama, also my mama, so my mama, Moso, ya ene. She ya Moso. Wọ́n máa fi yẹn kẹ́wọ́, ọ̀rọ̀ ya ẹni, ẹ má gbèjà ya mi o. Ọ̀rọ̀ tá bá ti sọ̀rọ̀ criminal case, ẹ jẹ́ ká treat ẹ̀ ń bí. Auto Bola sọ̀rọ̀ kì í ṣe crime. Auto Bola sọ̀rọ̀ yẹ́ lórí social media kì í ṣe crime. Ṣé lẹ́yìn tẹ́ bá ti jẹ́ criminal, we are going to discuss about you, and physically we are going to discuss. I reported them in Nigeria when I went to Nigeria. And that's why one of the late artists come from Nigeria won't play a lot of game. Ọmọ kan náà wà nínú ọmọ yẹn tó play game gan yẹn. Gbogbo yín pátá ọmọ game tẹ́ play. I don't want to talk now. Gbogbo yín pátá lè máa jẹyàn yín níṣu.
èyí tó lòun sọ 1 million tó níwọ̀n tí fóun àwọn tó gbalẹ̀ lọ́wọ́ mi tó gbalẹ̀ ẹni kó fún yín kó kàn fún yín $1,000 wá tó gba change lórí ẹ̀ ó mọ èyí tó máa ṣe $1,000 ni ó bá ṣe $1,000 ń sì wọ́n máa ṣe wàá gba 1.4 1.5 ó nílé ráwọn yẹn ẹ máa dín nǹkan tẹ̀ máa halẹ̀ mọ́ mi wọ́n máa bú mi ìwọ tó bú mi yẹn a máa jọ dé EFCC reason tó fi rí mi lọ social media gbogbo yín tó fi bẹ̀yìn tì mí táàkì máa wọ́ mi ayé mi ò ní da kò ní bẹ́ṣọ́ fún yín mo post Malaika mo post Wasiu mo fẹ́ gbogbo wọn mọ́ra èmi Bọ́lá Fọláṣadé ó dòódì ẹ̀wọ̀ pẹ́ẹ́. Sorry, let me eat bread. Mumbo. Nínú fíìmù tọ́mọ yìí ṣe kọ́mọ tó bá pokùnso nígbà tó ń bá gbogbo ẹ̀ tán dì pẹ̀lú ẹ̀tàn tọ́mọ yẹn wá wọnú gbèsè. Fíìmù yẹn Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ ló star fíìmù yẹn. Ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ náà nípa bàbá Ọ̀gá Bello. Anybody tó bá fẹ́ gbógun tèmi ẹ tí bá ti náwó fún ní party kó dá mi owó mi padà. Owó yẹn lè kéré ń gbà iye tó bá ń ṣe ń sìn ni máa gbà lọ́wọ́ ẹ̀ dá padà fún mi. Màá wá apologize pé kèmi sọ bẹ́ẹ̀ mọ̀ bọ́tọ́lọ́ tí bá sọ confirm mẹ́tò. Torí pé àwọn people tó jà mí lólè wọn ò fẹ́ káṣí wọn tú wọn máa engineer gbogbo àwọn èèyàn kan máa yé tiẹ̀ wọn máa láyé ló ń dà ẹ̀ lámà ayé ò dà mí láàmú ẹ̀yìn láyé ń dà láàmú ẹ̀yìn ló lè gbajúmọ̀ òṣì gbajúmọ̀ òwèrè gbajúmọ̀ olè celebrate apààyàn. Mama Esabod ní ẹni táyọ̀ làwọn fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ Esabod máa ń bo shit mọ́ra Esabod too is a criminal so he will cover you up. You know you have offended me. You stole from me. You don't want the secret to be out. You want a lot of people. You don't want the story to go viral. It's going to be viral before. But you are creating pressure as if I'm lying. Wasiu wá gbé television sẹ́yìn ó wá ṣe báyìí bí pé television tí wọ́n náà fún un. Èyí tí mo fún ẹ ń gbà yẹn 1.5 ni wọ́n ta 1.5 was $10,000 ń gbà yẹn kó $10,000 yẹn wá. Yàtọ̀ sówó tó gbà lọ́wọ́ mi ó lè àtìlẹ̀ tó gbà ṣé mo purọ́ mọ́ ẹni lẹ́nu bí ẹnu òrófó. Wọ́n máa lóhùn dàgbà wọ́n máa lóhùn celebrate kan wọ́n máa lóhùn kan bàbàrà. Who are you? Oníyẹ̀yẹ̀ alábùkù. You do evil to me wà á máa ń ta wọ́n mọ́ you want me to shut up ẹ̀ ní ṣoríire papọ̀. Now mo fẹ́ bug side gbogbo yín nísìn ṣé mo ti sọ díẹ̀ nípa ilé o lè padà wá. Let me now talk about my in-laws. Ẹ̀yin dẹ̀ lé mo mọ̀ pé wọ́n wá sí mo mọ̀ pé wọ́n lọ wà nínú tó ń jẹ́ jì. Mo mọ̀ pé wà nínú àwọn tó ń ja olè yẹn. Tẹ́fẹ́ máa ṣe bí fún mi. So ṣé ti máa purọ́ a máa sọ̀rọ̀ báyìí mi ò purọ́ mi lè purọ́ anybody. Now ṣé mo pé mo ti ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn in-laws yẹn àwọn ọmọ kéékèèké yẹn náà máa ń fún lówó so that wọ́n change story yẹn wọ́n á ní kàn pa family wọn. I'm going to tell you today. Tó bá ti ń sọ̀rọ̀ àwọn tó lórúkọ Nàìjíríà yẹn wọ́n máa lọ bá àwọn kan ni wọ́n ní kó change story yẹn tó mọ̀ pé close mind wọ́n fún wọn kéékèèké tó wọ́n mọ̀ pé wọ́n dàbọ̀ náà ti ń jẹun tí wọ́n bá lọ change story yẹn ayé wọn máa bàjẹ́ wọ́n á change story. Now we are going to the ṣé mo pé mo ti sọ pé pásítọ̀ kan béèrè lọ́wọ́ mi tó ní kí n fún un nílé òdìyẹ àánú òjò nìyẹn ìyẹn ló dájà èmi àti Professor mi rúdù sí ní anybody má kọ́ máa halẹ̀ mọ́ mi wọn ò ní treat ọ̀rọ̀ yẹn wàhálà tó ṣẹlẹ̀ fún wọn ò ní treat ẹ̀ they just love injustice ní Nàìjíríà. wọ́n máa halẹ̀ mọ́mọ́ wọ́n máa purọ́ wọ́n máa ní ẹnìkan sọ pé òun fẹ́ pa ọmọ ẹnìkan kò ń ṣe ìbílẹ̀ kan nìkan kọ́ ló ralẹ̀ sí gbogbo ọ̀nà Lẹ́kì o kì í ṣe ìbílẹ̀ nìkan ló ralẹ̀ sí ọ̀nà Ẹ̀pẹ́ ní gbogbo bí tí ìbílẹ̀ rà mo ti dé Nàìjíríà ìbílẹ̀ ló wà ní T-junction mọ́ gbogbo ọ̀nà Òkè Òṣèyí àti Ẹ̀pẹ́. ọ̀rọ̀ ìbílẹ̀ wà lọ́dọ̀ mọ́ èmi ò ní treat story tó bá gbé wá fún mi torí èmi ìfọkùnsẹ́ni tó bá mi treat tèmi so I must not drop my own and started treating people's case because èmi gan ní nǹkan tí wọ́n gbà lọ́wọ́ mi tí wọ́n jà mí lólè tó ti yé anybody tó bá ní mo rúdù sí lórí social media mo ti once pọ́n wọn lé
once know them face to face like this. Mi ṣe rúdù sí Dangote. Mi ṣe rúdù sí Dangote. Ó ní àwọn èèyàn tí mi ò lè rúdù sí torí wọn ṣe ìkà fún mi. Báàlẹ̀ nìkan ṣe máa ṣe ìkà fún mi, ẹ máa nítorí pé o dàgbà bó jẹ́ nǹkan kan tó máa ṣe ìkà yẹn, ẹ máa ní kí n má sọ̀rọ̀ torí ìwọ ló create heaven and earth ni. Just ask you yourself, báwo lógun ayé mi, báwo lógun yẹn ṣe pọ̀ tó báyìí àtọjọ́ tí mo ti pẹ́ bàbá Bukola, ogun yẹn triple. Ara lè support ẹ̀ ọdọ́ kó tó di pé mo fẹ́ bàbá Bukola àwọn pastor ti ṣe tiwọn o kọ́ máa ríran kiri bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pastor nsìn. Suddenly ṣe mọ̀ pé látijọ́ tí mo ti wà mí mo ti ń sọ̀rọ̀ ipe in-laws mi o nǹkan bá báyìí ni ó ṣẹlẹ̀ sí bàbá ọmọ mi o, bàbá ọmọ mi ń ṣiṣẹ́ ní ṣe ní bàbá ikú tó pa grandpansi ẹ mọ̀ kódà pé wọ́n fẹ́ destroy evidence, kódà bí pé bàbá yẹn ló fa àṣírí a lot of things tó fi tú sí ìta gbangba. Ní orílẹ̀-èdè yìí àti káàkiri àwọn èèyàn tó bá ní ọgbọ́n tó dẹ̀ jẹ́ pé intellectual people, important personality, wọ́n mọ ọ̀rọ̀ tí mo sọ pé mi ì purọ́. Báwo ni ṣe máa purọ́ mọ́yàn? Ṣé gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà yẹn, gbogbo èèyàn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà yẹn, àwọn tí mo dárúkọ iṣẹ́ àwọn nìkan ló wà ń bẹ̀. Tó bá dárúkọ àwọn celebrity ṣé àwọn nìkan ní celebrity tó wà ń bẹ̀. Tí bá dárúkọ politician, tí bá dárúkọ tí bá ńlá ṣé òun nìkan ló wà ń bẹ̀ yẹn. Tí bá dárúkọ family ṣé family yẹn nìkan mo mọ̀. But tí tó pọ́n ti ń ṣe kinní yẹn wọ́n ti conjunction of some people, wọ́n ti wá wò pé àwọn lágbára ọlọ́pàá kò lè investigate wọn. Ìgbà tí mo dé Nàìjíríà mo débẹ̀ mo competition. In fact ẹni tí lọ́yà tí wọ́n tún gbé wá fún mi tó bá mi ní competition yẹn he also from Ẹ̀pẹ́, kì í ṣe náà bí àdúgbò bíi tí mo nílẹ̀ sí yẹn náà bẹ̀ ló wà. Ìgbà tó yá tó rí pé tó bá yá tó dé state wọ́n wá ní kó máa exploit ẹ̀ kó máa gba owó tó bá ní so that ò ní rí owó kọ̀ọ̀kan ṣe kéèsì yẹn mọ́, wọ́n wá hold gbogbo nǹkan ẹ̀dá kó má bàa rówó láti ṣe kéèsì, wọ́n wá máa fẹ́ sínú táì kọ̀nà kó bá lè bá ra property ẹ̀. I'm talking from my experience. Àwọn tó dẹ̀ ń ṣe ìkà yẹn fún mi tó ń ṣe fún gbogbo wọn wọ́n wà pẹ̀lú lórí bíbà, wọ́n dẹ̀ ajá gbogbo àwọn ọmọ family yẹn ni láti gbé wọn mọ́ra, wọ́n ajá ọmọ baba Lawrence Debo wọ́n ajá kẹ̀ náà láti bàjá, àwọn pastor ajá kì yẹn láti bàjá, àwọn mafia pastor tó wà lórí ọ̀rọ̀ yẹn ipò ó tú ní ìgbà tí wọ́n rí epo ní Lẹ́kì òun ló tú àṣírí yẹn ló gbé wọn lọ kóòtù, wọ́n lò almost 17 years ní kéèsì yẹn. Wọ́n ti wà nínú kéèsì yẹn kẹ́mi tó pàdé wọn. Wọ́n kò tí ju bí 7 to 8, 10 years ago tó wá ní wọ́n parí kéèsì yẹn. Wọ́n dẹ̀ ti wà nínú kéèsì yẹn for like 7 years kó tó di pé mo ti wá pàdé ọmọ wọn. Kì má pàdé ẹ̀ mọ́. Èmi ò tiẹ̀ mọ̀ because I'm a novice, I don't even understand what they, you don't understand some things. People who understand it, they start killing, they started fighting you systematically. Ìgbà tí bàbá yẹn tí wọ́n ní epo ó wà lórí móbì epo kò ṣe epo pé àwọn móbì ìbá omi jẹ́, wọ́n dẹ̀ ní àwọn ò dẹ̀ ní kankan ju omi tí wọ́n fi ń pa ẹja yẹn náà lọ. Lára àwọn tó wà lálẹ́ ní àárín wọn bẹ́ẹ̀ bàbá wà ń bẹ̀, ó wà educated, ó wá ṣe kí ni ó lọ sí wọ́n parapọ̀ wọn ní kan sùn wọn àwọn móbì ẹni tó jẹ́ lọ́ọ̀yà ìgbàwọ̀ mo ṣe mọjọ́ sí Ògúntádé wọ́n lè máa mọ̀ mí face to face báyìí bọ́ nítorí pé ńgbà yẹn ọ̀dọ̀ wọn wá ní kí n gbé wọn lọ princess èmi máa ń wà wọn kí bá wà wọ́n mọ́ èmi ni driver mọ́tò mi náà mo fi ń gbé wọn. Anyway the princess mo fẹ́ lọ sí kíjẹ̀bọ̀dé, princess mo fẹ́ lọ sí òkun, princess mo fẹ́ lọ bá mo fẹ́ là o èmi máa gbé wọn kiri with my pleasure. That's tí n bá ń ṣiṣẹ́ torí pé I'm a business person, tí n bá fẹ́ ní business appointment gan máa sáré pé ẹni yẹn pé ẹjọ́ ẹ jẹ́ ká sọ di ọ̀la ẹ jẹ́ ká sọ di ìrọ̀lẹ́ mo sáré ní appointment kan, I will go there and go and service this person because of my
my husband and because of the love I have for the family. Nígbà míì mi lè pè wọ́n láláì mọ̀rẹ́ gan but wọ́n jẹ́ òpè. Ọlọ́run wá fi wọ́n torí pé wọ́n jẹ́ òpè yẹn wá fi ń dààmú ọlọ́gbọ́n wa. Wọ́n wá fi ń dààmú àwọn èèyàn tó ń ran pé àwọn ní ọlọ́gbọ́n. Délé ṣiṣẹ́ báńkì ó wá ń ṣiṣẹ́ níbi Èkó yẹn báńkì yẹn. Suddenly bóyá wọ́n gbé lọ sí báńkì wọ́n wò pé bóyá bàbá ẹ̀ máa step kúrò lórí ọ̀rọ̀ yẹn kò step still ẹ̀ náà wọ́n lọ kóòtù ní títí. Ìgbà tí ò tún sówó ní ọwọ́ wọn ni èmi wá dé wọ́n wá rí i pé tí bàbá yẹn tó wá bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan tó wá ń ṣe ti understand ó tún jọm ṣe ti understand tó bá dẹ̀ tirẹ̀ nìkan tó bá lówó kẹ́ ẹ wá gbọ́ dáadáa tó bá ti ń báyàn jà táwọn máfíà bá wà lórí ọ̀rọ̀ ẹnì kankan tó bá lówó tó bá wá sẹ́gbẹ́ wọn máa lè kúrò nítorí wọn ò ní fẹ́ kó owó ṣe case tó bá ti lówó lọ́wọ́ ẹni ò ní gbọ́rọ̀ do you understand tó bá ti ní owó lọ́wọ́ ẹnu ẹ kò ní lè gbọ́rọ̀ so in tó máa fi ń báyàn jà ni pé wọ́n kọ́kọ́ gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n rẹ́dà gbogbo useless wọ́n rẹ́dà ògo ẹ̀ useless ògo ẹ̀ business ẹ̀ wọ́n bá ògo ẹ̀ jẹ́ wọ́n ránṣẹ́ gbogbo àyẹ̀ tí máa ní wọ́n ránṣẹ́ sí ni pé fi bọ̀bọ̀ ilẹ̀ fi bọ̀bọ̀ ilẹ̀ fi bọ̀bọ̀ ilẹ̀ fi bọ̀bọ̀ ilẹ̀ in tó fẹ́ ṣe fún wọn torí wọ́n ń bá wọn jà wọn ò dẹ̀ fẹ́ kán rí owó ṣe nǹkan kan gbogbo tó ń padà wá ṣe fún ẹ̀ náà ti ní plan and ẹni tó bá dẹ̀ súnmọ́ náà ti mọ̀ pé ó máa wà nínú agony but nígbà yẹn I believe ọlọ́run ló rán mi náà sí wọn àti pé ibi tí ọlọ́run darí mi náà sí ni mo dúpẹ́ fún ọlọ́run I don't blame God. God cannot be blamed. Now suddenly gbogbo nǹkan dàrú mo dẹ̀ sọ mo ní bọ̀dá yẹn tó ń pè ní ọ̀gbàrá oní wá fi lé dáàdì Bùkọ́lá kò lọ́fíìsì ní ọjọ́ náà lọ́hùn ìgbà tí mo dẹ̀ dé Nàìjíríà yẹ mi pé gbogbo èèyàn sọ pé she lie mo dẹ̀ gbé kámẹ́rà sójú bàbá pé bàbá mi tiẹ̀ mọ̀ pé bàbá ti ní shock nǹkan kan ti ń sick ṣá mi ì ṣe láti fi bà wọ́n jẹ́ mo kàn wò pé everybody náà ló máa ń lọ sílé èèyàn tó bá ti sọ̀rọ̀ face to face tó béèrè lọ́wọ́ wọn mo dẹ̀ rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè wọ́n ẹ má jọ sọ̀rọ̀ ẹ má jọ sọ̀rọ̀ àwọn tó máa ní kán shut up yẹn wọn láìkí wọn kò fẹ́ káṣe wọn tún ni. You are disturbing me. Má jẹ́ report ẹ you are doing too much. Listen don't. Má wá rí torí pé I was trying to open people's eyes láti tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yẹn kó ba lè yé àwọn tí ò yé torí ẹlòmíì sí ni they are believing. Mo tún débẹ̀ wọ́n tún ka báwo ni Israel you are disrespectful how can you put camera on this person's face how do you do that it's not good though it's not right though when you are talking when I wasn't around they say I'm lying now I'm around actually no ṣebí face to face ni ṣebí olódodo àmà ní àyàbí kìnìún mo tún wá ń béèrè face to face you can't offense again if I'm lying will I go to Baba and started asking Baba and I got to the place I said Baba o ibi tí ọ̀rọ̀ ìbílẹ̀ ti ń bọ̀ mo ń bọ̀ o Baba o ilẹ̀ yẹn ń kọ́ torí mo gbọ́ pé wọ́n ẹ ti wọ́n kí n tẹ̀ tó wá sí Nàìjíríà mo ti gbọ́ pé gbogbo ilẹ̀ wọ́n ti gba gbogbo bẹ̀ mo ṣá torí mo bèrè ẹjọ́ lọ́wọ́ ọmọ kan ọmọ yẹn náà kẹ̀dẹ̀ tí ò bá wà tọrọ owó lọ́wọ́ mi ní nǹkan lẹ́tà sí lára ọmọ bàbá mo dẹ̀ believe wọn bá jẹ́ pé ìdí ogi ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan ní ìyá mi ló bẹ́lẹ̀ èmi believe pé ọmọ bàbá Lawrence lèmi ṣoore fún ẹ̀jẹ̀ Adébọ̀wálé ni kò sí tó kàn mí pẹ̀lú ìdí igi kan lélẹ̀ ìdí igi kan àwọn tá a mọ̀ rí gan à ń ṣe dáadáa fún wọn tó bá táyè bá wà but anybody lè take me for granted ẹni bá dẹ̀ ti fẹ́ lọ máa play game kan òṣì kan màá dà inú ibi june tẹ̀lé ní ọ̀kan tó fẹ́ fà mo sọ pẹ̀lẹ́ nu mi. lára pé kó fẹ́ rẹ́ndà èèyàn useless kó má bàa lówó náà ó pẹ̀lú ara nǹkan tó ń fi gba gbogbo property mi kó máa pariwo lọ́wọ́ ẹ ṣe ló jáde tani mo yà ló lè kó wá sọ kó jáde kó wá sọ. kí wọ́n tún wá léèyàn já èèyàn lólè kó má jẹ́ àwọn èèyàn lásán tó bá jẹ́ àwọn èèyàn rádaràda kan tí wọ́n mọ̀ láwùjọ ló ti ẹ̀ ń jalè yẹn ó tún dá kẹ́ máa tún wá gbọ́ pé àwọn tá a bá ní di ọ̀rọ̀ burúkú wọ̀nyí àwọn èèyàn tó pera wọn ní nǹkan bàbàrà ni tàdé ń sọ báyìí tí wọn ò ní bẹ̀rù fún ilé wọn ò ní bẹ̀rù foko they are not even afraid of anybody. I'm in Canada discussing this all the prime minister they see me at time when I'm talking they believe that maybe she's stubborn. I'm not stubborn. They don't understand what is going on. I want people to understand me and people cannot continue stealing from me. Is it easy for people to get money? And I got this thing then
The money may not even as big as now, but I excuse myself and I plan for my future, and I don't want my daughter to also suffer. That's why I was trying to invest at those days, those times. Try to work more. And now some people will sit somewhere and start stealing from me, and you want me not to talk? Now, mo dẹ̀ gbé kámẹ́rà sójú bàbá nígbà tí mo lọ yẹn. Reason tí mo fi mọ̀ wípé àwọn ọmọ bàbá délé yẹn wọ́n wà ní under Esabod, wọ́n wà lórí social media, wọ́n plant ara wọn síbẹ̀. Tá bá discuss now, apart from pé mo sọ pé gbogbo tá bá sọ, some people can track your number, they can start hearing your, wọ́n lè gbọ́ gbogbo tí bá sọ lórí WhatsApp at anything, wọ́n lè gbọ́. Mi sọ pé anybody má gbọ́. Téèyàn bá sọ fún mi gbà tó bá sọ pé network ò dá, ẹ jẹ́ kí n pè yín padà àbí kẹ́ send voice note. Mo mọ̀ pé ó lè di lọ́la kó o sọ níbẹ̀. O need láti send voice note. Èmi máa sọ dáadáa fún ẹ lórí face to face báyìí. Face to face, I will say it for you people to know. Ọ̀rọ̀ tí n bá lè sọ lẹ́yìn tí mi ní lè sọ lójú ẹ̀ torí pé mo ti gba ẹ̀gbin fún yín for long. I won't take it any longer. Torí tó bá dọ̀bálẹ̀ fún abínú ẹni, kó máa géré ẹ̀ fún odi, kó máa rojú ẹ̀ lẹ́yìn. Kó dọ̀bálẹ̀ kó flat báyìí, kó máa borí ẹ̀ kọjá, wọ́n máa ní o flat tó ni. I'm not ready to do that bullshit any longer. Ìyẹn ńkọ́? Gbogbo tí bá ti kọ́ ilé yẹn, màá ní àwa pin. Mi ò ṣe anything, mi ò ṣe irúfẹ́ anybody mọ́. Àyìn tó bá dẹ̀ jẹ́ tèmi kò sẹ́ni tó lè gbà, tó bá gbà ó máa ṣẹ̀wọ̀n. Èyí tí wọ́n ìgbà lọ́wọ́lọ́wọ́ tí Malaika rò pé òun gbà by pretense yẹn tí ò bá san la ó dẹ̀ máa san. Ó máa san by God's grace. Ó máa san. Àdàbí tó bá pèsè lèmi ń jí. Tí mi ò ṣiṣẹ́, tí mi ò lágùn, kí n tó rí owó kan, máa gbàdúrà bí ẹni máa kú, máa lọ nínú bíríbírí, mi ò ní jẹun fún ọjọ́ pípẹ́. Mo ti wà láì jẹun for donkey months. Like, mo ti gba àwẹ̀ 40 days tí mi ó jẹ́ pé tó bá pé ọjọ́ 6 ni máa kàn wá mu omi gbígbóná, máa jẹ apple kan, máa tún continue for 40 days. Ìgbà míì tẹ́ bá rí mi tí mo bá ti bí ẹni mo bá dàbí igi bá ọ̀tá máa dàbí igi bá ẹ̀dá ẹni mọ̀ pé mi mo ti ẹ̀sán tó yìí. Màá máa gbàdúrà yẹ kí n bá lè jẹ́ èèyàn yín wèrè kan wá jókòó sórí social media àbí síbì kan ẹ máa ní pé tí n bá ti ṣe ẹ máa gbà ẹ máa kó láì ikú apayín dànù. Ẹni bá tún lò máa ẹyin ó máa tún fi ọmọ mi sínú ogun láti bá mi jà. Ọlọ́run ò ní jẹ́ kó jèrè ọmọ gbogbo ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. Ọmọ ẹ̀wọ̀n yẹn tó bá ti ṣe tó bá Ọlọ́run á bá mi pọ̀ wọ́n dànù mọ́ ẹ lọ́wọ́. Má gbé ogun tì mí, K-Dog mo ṣe tí pé kó pack well. Gbogbo ní tẹ́ bá wà ní ogun yẹn, ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ mi. Ẹ jáwọ́ tó bá jẹ́ pé mo ṣẹ̀yìn gan ni, ẹ sọ tí n bá ṣe kí n tọrọ fún ìdájẹ́ ẹ̀ṣẹ̀. Tẹ́ ẹ bá sọ, tẹ́ ẹ bá tún jà mí lógun, Ọlọ́run máa fọ ọmọ pa yín lẹ́kún. Ọlọ́run máa gbọmọ mọ́ yín lọ́wọ́. Ọlọ́run máa bà ti yín jẹ́. Ọlọ́run á dá yín padà sẹ́yìn. Ẹ rí àpadà sí burúkú. Gbogbo ń tẹ́ tí ń ṣe ní dáadáa máa bẹ̀rẹ̀ sí ń bàjẹ́. Ẹ máa dá láìmọ̀ṣẹ́ Ọlọ́run tó dá ayé àtọ̀run. Á bá mi sọ yín dá láìmọ̀ṣẹ́. Tẹ́yàn bá yọ mí lẹ́nu tí mi bá dáadáa tí mi ní ìbọn tí mi dẹ̀ lé ní tí mo fẹ́ rọjọ́ sún. I'll be able to shake for them like cursing them like kí ló ṣẹlẹ̀. Mi ìdẹ̀ sọ fún àwọn ọmọdé yìí pé òkè o, mo kàn sọ lọ́jọ́ tí reason tọmọdé yìí fi wá sọ́dọ̀ mi, ìkan nínú wọn ló kọ́kọ́ wá sọ́dọ̀ mi, kìdí ẹni tí òun ló kọ́kọ́ wá, ẹ̀gbọ́n ẹ̀ ló kọ́kọ́ wá ń jẹ́ ẹ̀ ló kọ́kọ́ bá mi sọ̀rọ̀. That was 2019. No, 2018 or 19. Ìyẹn tó ń pè ní Tuntun yẹn. Ẹgbẹ́ ẹ̀ wọ́n ń pè ń bọ̀bọ̀bọ̀ kì í ṣe bàbá yẹn ló bí fún ní ìyá wọn bí fún. Mo dẹ̀ ní òkè. But mo ṣáà máa rí pé èmi máa ń ní discernment spirit. Kò béèrè owó lọ́wọ́ mi bọ̀ tó ń ṣe wọ́n ràn wọ́n ó dẹ̀ máa ń ta sí mi sọ́mà kí ọ máa sọ̀rọ̀ bí ẹni pé kó máa fẹ́ ṣe bí big man. Ọmọ mi ò dẹ̀ kì í ṣe gbẹ́ lọ́jọ́ orí, my first man he knows. Ó dẹ̀ lè má mọ̀ mo bọ́ ọ̀gẹ̀ sọ̀rọ̀. Fúnra mi mo block ẹ̀. Ọmọ tó wá jẹ́ Túnjí tó jẹ́ wọn lásán nu bàbá
òun ló jẹ́ last son bí ọmọ ọkùnrin fún bàbá bí ọmọ tó pọ̀ bọ̀tọ̀ obìnrin ló pọ̀ jù bàbá ọmọ mi ni first born ó ti kú. Ó wá pè mí jọ̀kan ó send message mi pé kí n jọ pé òun need assistance mi ni gbà tó tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kò béèrè Sarah kò ṣe anything mo ní o need assistance lónìí yẹn kí ló ṣẹlẹ̀ ó lóun fẹ́ sanwó ilé òun owó lẹ́sìn. Èló lówó lẹ̀ ó ní 150 sẹ́ni account number mi ì lè san gbẹ mo lè fún 50 tó bá ló fẹ́ san 150 tí n bá fún 50 nǹkan mo lè fún instead tó bá need nǹkan mẹ́yẹn màá fún bọ́ mo wá notice pé akọ̀ndédé pè mí instead tí bá ti wà lórí social media báyìí bí yẹn ṣe sáré pè mí lẹ́ẹ̀kan wọn fẹ́ kí n sọ̀rọ̀ anything tó bá ti fẹ́ wọn bá fẹ́ kí n sọ̀rọ̀ dé àwọn ibì kan wọn fẹ́ kí n sọ̀rọ̀ dáwọn ibì kan wọn kàn máa bẹ nìkan nínú wọn á máa pè mí ó fẹ́ interrupt fídíò yẹn BBC yẹn ṣe ń ṣe lẹ́ẹ̀kan yẹn all this thing mo ti mọ̀ ti pẹ́ bọ́n gbogbo ayé ara ti ń fún mi pé àwọn ọmọdé yìí wọ́n wà lórí social media wẹ́ nǹkan tí grandpa bá sọ àti bó má ṣe ń fò ó lè jó òní bọ̀tí ń jọ̀kọ̀ èmi á continue láti máa gbàdúrà àṣírí gbogbo ẹni tó bá ti jẹ́ ìkà á tú I continue fighting for ẹni tó ti kú náà pé àwọn ọ̀dẹ̀ làwọn o sorry to say that wọn ò understand nǹkan tó rí lè ṣẹlẹ̀ èmi mọ̀ pé mafia wà lórí ọ̀rọ̀ wọn èmi gbàdúrà to that stage kí ló fa wàhálà tó gun wá lé kókókó ọ̀tọ̀ lógun pásítọ̀ táwọn kan ti fẹ́ forí mi gba pàrọ̀ ohun tójú mi ti rí láyé mi kò ṣeé fẹ́nu sọ ṣé ti yẹyin tó máa parọ́ mọ́ mi people are hating you ẹni tó bá sọ pé òun fẹ́ fọmọ mi Adébùkọ́lá iná mi tó bá bí ìgbà ọmọ ò ní jèrè kọ̀ọ̀kan nínú wọn tí mọ́mì mi bá wà nínú wọn èmi nìkan ló máa níláárí náà ọmọ ẹ̀ kò ní níláárí àwọn ọmọ ẹ̀ tó kù wọ́n máa mi ìpúrọ̀ mi ìfi bú wọn mi ìfi gbógun tì wọ́n torí téèyàn bá débì kan tó bá wáyé ó máa ń yógun jà ní tó bá dé stage kan tó bá jẹ́ ẹnìkan ló àwọn ànábì kan tó ń wà tó ń sọ pé wọ́n burú nínú ayé wọ́n ní ànábì kan sọ pé ibi tó bá ti dé tó ń fẹ́ máa takò ẹ́ báyìí ó ní kọlù wọ́n ní ànábì kí lorúkọ ànábì tí wọ́n ń sìn Allah pé ó sọ pé kinní kan bẹ́ẹ̀ náà Jésù náà sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí anybody ta sí kó purọ́ mọ́ yín ogun ló máa ń sọ èèyàn tó bá gba Ọlọ́run gbọ́ di ẹni tó wá sọ pé tẹ́ bá tilẹ̀ fẹ́ pa mí èmi náà máa sọ pé kan pa yín ànábì Jésù náà sọ ó ní ẹnikẹ́ni tó bá sọ pé kémi má jẹ jọba lórí wọn pé ìkíní ìtọ́ sí mi ó ní bring them before me and slay them lórí nǹkan mi èmi mo ṣiṣẹ́ mi èmi mo làkàkà ẹ máa fẹ́ pa àwọn tó bá ti ṣiṣẹ́ àwọn tó bá làkàkà ó láwọn ibi tí máa change fún ara mi torí bẹ́ẹ̀ mi ń ṣe novice ẹnìkan ló gba inspiration tó kọ Bible tó kọ Al-Quran máa lo ọpọlọ mi tó bá jẹ́ pé ẹnìkan gbà mí síṣẹ́ sí àbò fún mi lówó tó kàn ń support mi each time tí nǹkan bá le wọ́n sọ pé mo fẹ́ máa gbọ́rọ̀ sílẹ̀ mi ì jẹ́nu owó yín mi ì jẹ́nu ọlá yín mi ì mọ̀ yín rí ẹ̀yìn ti gáǹtì yín ẹ̀ máa tún wá fẹ́ fi èmi ra ẹ fẹ́ ra èmi lẹ́rù mi ì ṣe ẹrú anybody tó bá fẹ́ rẹ rú o ṣáà máa sanwó fẹ́ rú yẹn tó bá dẹ̀ fẹ́ rà mí fẹ́ rú wa ṣáà fún mi lóúnjẹ owó oúnjẹ tó fún mi dà àwọn tó fẹ́ ra Esabod lẹ́rú wọ́n ṣáà ń sanwó ẹrú fún ìwọ ní kẹ́ ẹ fẹ́ rẹ rú kẹ́ má tún sanwó ẹrú olè ni wọ́n ń pè yẹn àwọn tó tẹrú gan gbà wọ́n sanwó ẹrú. mo dẹ̀ lókè mo wá kọ́kọ́ bínú ní ọjọ́ kan tí bá ti wọ́n sọ̀rọ̀ báyìí má kàn rí pé iṣẹ́ tí bá ti ń sọ̀rọ̀ má kàn rí pé ó dédé bẹ́ wá tó bá dẹ̀ ti wá bá mi yẹn kò ní bèrè ọmọ mi kò ní bèrè Sarah ó wá ń sọ̀rọ̀ ní ọjọ́ kan ọmọ yẹn ó wá ní gbogbo ìgbà tí ẹ̀gbọ́n òun kú ìyẹn Délé pé gbogbo ẹrù tí ó ní pé wọn ò tiẹ̀ kó pé Doyin ò kó pé Doyin ló ń ṣe gbogbo ẹ̀ pé kò kó gbogbo ẹrù yẹn wọ́n gba ẹrù yẹn kọ́ dẹ̀ pé kọ́ sọ pé kí o fóònù ẹ̀ rèé o aṣọ bọ̀dá wọn rèé o kìnnìkan kó kó wá ó ṣe bákan sí mi bọ́ mo kàn wípé a tún sọ̀rọ̀ míì èmi ò mo wá jókòó mo wá wípé ọmọ yóò dẹ̀ ní pè ní ọjọ́ kan kó béèrè pé báwo ni Sarah
ẹni tí wọ́n ń sọ pé ó kú yẹn ó bí ọmọkùnrin kan kí n tó mọ̀ rí o. mo máa ń raṣọ màá ní kó bá mi fún ọmọkùnrin yẹn o ọmọkùnrin yẹn gọgọ yẹn tó bí títí ìkúnlẹ̀ báyìí ló máa fi ń kí mi kó tó di pé mọ̀ pé létà ká tó wá pàdé pé bóyá òun ló bímọ fún délé mi tí ẹ mọ̀ mo ti ṣoore fún rí o bí tí mo ń ṣoore sí tó ń pè mí ṣoore ṣá ṣé ẹni gbogbo ẹni tí bá ṣoore fún this time around àbí tí mo ti ṣoore fún tẹ́lẹ̀ tó yí padà ń di ogun mọ́ mi ṣé mo pẹ́ lẹ́nu òràn yín á máa jọ kóra wa lọ sílé ẹjọ́ ni tó bá dẹ̀ sọ pé kò ní ṣeé ṣe àbọ̀ mo máa fi àwọn apààyàn tẹ́tí mi èmi gan mo lè lọ fẹ́ Haúsá bí ṣe wà yìí bẹ́ẹ̀ ni màá mọ́ tó le gidi gan kẹwàá wo bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ lẹ́yìn máa ń pa èèyàn bẹ́ẹ̀ ṣe lè pa èèyàn tó ẹ̀ ṣe jẹ́ kẹ́yìn kọ́ títí èèyàn kan gbé yín lọ́nú gbó ẹ̀yin tẹ́ ṣe kọ́ọ̀tì Yorùbá yẹn olóbùkún yín bí wọn ò tí ì gbé sáré àǹsì kan sọ pé ó yá lọ pa wọn lọ bá wọn máa jà àwọn Boko Haram kó lọ bá wọn jà ní kókó ní sáré àrùn ọ̀lẹ́ ni yín obìnrin olè nìkan lè jà kẹ́ máa ṣe orí burúkú wọn. inú wa bí mi ń jọkọ̀ mo sọ̀rọ̀ nígbà tó jáde tó sọ̀rọ̀ tán gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ bíi pé bí Délé ṣe kú yẹn gbàyẹn bàbá ò tẹ̀ tí kú wọn ò tẹ̀ tí ẹ̀ tí gbé mi tẹ̀ tí ẹ̀ mọ̀ pé Yẹmí tún ti lọ kò tún wálé kò pé lé kò ṣe kankan ó sọ fún mi. téèyàn bá love when you love tó bá jẹ́ pé wọ́n love brother wọn bí wọ́n ṣe rí ṣé wọn ọ̀rọ̀ mọ́ mi lórí mídíà pọ̀ mọ́ mi fáìn pé mò ń tọ́jú ọmọ mi ṣé bàbá wọn ṣé ẹ̀gbọ́n wọn tó kú yẹn náà ṣé òun ló bá mi tọ́jú ọmọ. ìgbà tí bàbá tó wọ́n ti ẹ̀ sọ bí mo ń sọ pé bàbá ẹ jẹ́ kí ọmọ ẹ̀ máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn tí Ayéọ̀lá tún dá sí tó ní bọ̀dá ọmọ wa lélẹ́yìí ẹ jẹ́ kó máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ kan kìnnìkan ẹ̀ mọ́tò yìí náà gbogbo ọ̀rọ̀ tó ń gbé sílẹ̀ fún bàbá lòun ò fẹ́ ní tì nínú ẹ̀jú mọ́tò tí ojú kọ́kọ́rọ́ lù mí láyà èmi mo ní mọ́tò ní tó ṣe àwọn ọmọ yẹn ń sìn torí ló ṣì ní majority wọn bẹ́ẹ̀ ni ọdẹ ni wọ́n rò bóyá bí mo ṣe sọ pé mo fẹ́ ra mọ́tò yẹn bóyá mo fẹ́ fi system gba mọ́tò yẹn lọ́wọ́ wọn torí pé mọ́tò yẹn ni bàbá tà tó lọ rà mí èmi mo gbé mọ́tò fún mi lè gbà lọ́wọ́ yín kí ni mo máa wá gba mọ́tò yẹn lọ́wọ́ yín ilẹ̀ tí ó wà lọ́nà Lẹ́kì bàbá tà á ó pẹ̀lú nǹkan tó fi kọ́lé yẹn mi ní kó mu wá bọ̀tí tó bá ti kù tí mo ń ṣe fúnra mi ẹ jẹ́ kí ó jẹ́ àjẹmọ́nú fún mi kẹ má dàn yọ mí lẹ́nu ẹ lè pa bàbá yín ẹ lè pọwọ́pọ̀ pẹ̀lú àwọn ará àgbòrò kẹ pa ẹ̀gbọ́n yín ẹ lè pọ ọmọ tèmi ṣàtòrè mi ò ta ìyá àti ẹ̀ ta bàbá ẹ̀ dẹ̀ lè ta bọ́tẹ́mí mi ò tọ́mọ mi ṣọlá yẹn fúnra mi ni máa fìyà jẹ tó bá ronú padà máa fi lẹ̀ mí ìgbé fún ọ̀kọ̀ọ̀kan bó bá mi fìyà jẹ fúnra mi àti ìyá tó dẹ̀ jẹ̀lé lórí tó dẹ̀ try láti bí é fún ẹ̀ máa gbé sọ́wọ́ lọ́ọ̀yà máa gbé sọ́wọ́ mo lè ní kọ́lọ́ bẹ́ẹ̀ ni kọ́ investigate mi ìpúrọ́ á padà wá pé you expose everything on the media you do this on the media bẹ́ẹ̀ ni I did it. gbà tó sọ̀rọ̀ yẹn inú bí mi ní ọjọ́ kan so of recent nígbà tí wọ́n wá ní bàbá kú so kí n tó lọ sí Nàìjíríà nígbà tí mo lọ Nàìjíríà mo lọ síwájú ilé wọn àmì mo lọ sọ́dọ̀ kí n má lọ sọ́dọ̀ bàbá mọ́ mo lọ sọ́dọ̀ Mọ́lá kúkú rí pé mo fi gbogbo ẹ̀ sórí program mo fi gbogbo ẹ̀ sórí media àwọn tó bá dé orí Facebook majority wọ́n ti delete mi but tó bá wà lórí YouTube ẹ máa gbọ́ àbí tẹ́lẹ̀ mi bá gbé mo dẹ̀ sọ pé mo fẹ́ kọ́ ibẹ̀ yẹn mo sọ kí mi lè má gbàṣẹ lọ́wọ́ bàbá torí mo ti kó tó di pé mo ṣe yẹn mo ti kọ́kọ́ bèèrè lọ bàbá pé ẹjọ́ ìwé ilẹ̀ wa tó wà ní ọ̀nà Lẹ́kì wọ̀nyẹn ẹjọ́ ẹ fún wa ní ìwé ilẹ̀ yẹn bàbá ò tí ì dáhùn ìyàwó wọn fò jáde pẹ̀rẹ̀ báyìí wọ́n ti wá gbogbo ilẹ̀ yẹn o àwọn alágbára yẹn ti gbalẹ̀ màtẹ́mi dẹ̀ ti rí pé wọ́n wò ókè lára àwọn reason tí mo fi ń ní ogun púpọ̀ lórí social media tí gbogbo wọn máa fi lọ sọ́dọ̀ Esabod lára pé wọ́n gba property wa àwọn nǹkan ní tèmi náà wà nínú àwọn nǹkan tó gbà wọ́n yẹn ó pẹ̀lú àwọn ti ṣe kàfẹ́ mi tẹ́mi kò tí ì mọ̀ àwọn èèyàn kan ti ṣe kà fún mi tó ti ṣe fẹ́ mi tẹ́mi ò tí ì mọ̀ fúnra mi pé wọ́n ti ṣe kà fún mi of recent lóye gbogbo ìgbà tẹ́mi náà máa ń rí àti bákan yẹn náà tí ara mi ò bá wọn ṣe ara ń sọ̀rọ̀ fún mi ara ṣẹ̀ṣẹ̀ mo ṣe wá understand nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ipe in fact God is with me Ọlọ́run ń bá mi sọ̀rọ̀. iṣẹ́ àti má dẹ̀ lọ sọ́dọ̀ wọn yẹn
máa kó fún wọn báyìí náírà ọmọ mi ò lówó lọ́wọ́ owó mi ni mò ń fún wọn of recent tí ọmọ mi fi owó sí ni mo ní kó transfer owó fún gbogbo wọn orúkọ ẹ̀ àkáǹtì ẹ̀ Nàìjíríà ló fi owó sí èmi ni mo fún in fact owó tí wọ́n fún mi sí orí YouTube mi ọmọ mi àkáǹtì ọmọ mi ni mo fi sí everything mi mo fi sí àkáǹtì ọmọ mi ní kú lọ́mọdé o bó ṣe wà yẹn Ṣọlá ò lè jogún mi kò lè gba sísì lọ́wọ́ mi mi lè ṣe anything mi lè ṣe oore kankan fún àbẹ tí mo bá tún ṣe fún tí máa ráyè gbé láti gbàlagbà kí n gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mi lè ṣe oore kankan fún mi lè ṣe fún mi lè sọ o Canada tí mo wà tó bá lóun fẹ́ wá Canada tó bá lówó tí má bá ṣe o kí n sanwó fún migration kí n ṣe fún ìyẹn lọ́tọ̀ bọ́ pé kẹ́mi fún ní nǹkan mi ègé ó ti di ọ̀sán àtòru àfi tó bá fún mi torí mi ò ṣe má jẹ̀mú kọ́mọ má ṣe oríire ó ṣoríire ó lọ school ó parí ó níyàwó bímọ ó ṣe é wò kò yá bírùn kò yá wèrè kò ṣe burúkú àmì kò yá wèrè kò yẹ ránà àdá ó ṣe rí láwùjọ so kó ṣe fún mi ni tí ó bá ti lè ṣe fún mi lè ṣe fún kí ní gbogbo ayé ìgan kí ní kárí kò lè fi sísì sílẹ̀ fún Ọlọ́run gbọ́ torí ẹni tí ò bàbá mi jìyà kò lè bá mi jọrọ ẹni tí bàbá mi ṣiṣẹ́ kò lẹ́tọ̀ọ́ sí àwọn tí ò ṣiṣẹ́ Nàìjíríà tó ń bá ṣiṣẹ́ ìrọ̀nà máa fẹ́ máa pa ẹ́ dànù wọ́n fẹ́ pa àwọn yẹn dànù kó ba lè jogún ìwọ tó bá rokú sí mi àbí tó rokú sọmọ mi láti lè jogún mi ikú burúkú ló máa kó yóò máa ṣán kú ni màá rẹ́yìn ẹ bó ti wù kó yàngì tó èmi ni máa jẹ àkàrà ẹ bá sọ pé mo máa ń ṣépè ẹ lọ ronúkú wàdà képe mi má bàa jà yín tó bá ṣèkà fún mi tó fẹ́ kú fún mi mo fi àdúrà mi tí mo sọ de pé mo lọ pé bíbélì kan àdúrà náà sọ pé whoa kàpádíà dání àti yàsìn àlùbáàdì gbogbo ẹyẹ wọ́n ṣe fún àwọn ọ̀tá is biblical and it is also in Al-Quran àwọn tó ń ṣe ògùn gan tí wọ́n ń jẹ́ alẹ́sìn àlàbáláyé àwọn gan wà máa gbọ́ pé ìmọ̀lẹ̀ àfẹ̀dẹ̀jà wọ́n ń ṣe pé tó bá fẹ́ jà sí tó bá ti fẹ́ jáde ní ìmọ̀sọ̀ tó bá ti tó tàbí mọ̀sọ̀ wà á máa gbọ́ pé wọ́n lọ ra èpè tó bá kọjá lọ bá èpè náà máa ṣẹ́ gbogbo ẹni bá dìgbà lọ́wọ́ ẹni bá lọ máa fẹ́ bá tiwa jẹ́ èpè ní ẹni tó bá ti lọ́gbọ́n láyé èpè ló máa fi bá àwọn ọ̀tá ẹ̀ jà gbàdúrà fún yẹn káwọn kan máa fi kọ̀kọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sọ́wọ́ pé gbàdúrà fún your enemy I pray for long I'm not going to pray again for my enemy I will curse my enemy because Ọlọ́run gọgọ tí ò bá wà bàbílíkà wọn kò ní sí yàsìn kò ní sí àlùbáàdì àbí kí náà ní àlùbáàdì àbí kàbádì àdáwọn yẹn kò ní sí tí ò bá sí pé Ọlọ́run yọ́nú sí gan bíbélì náà ní psalm 35 gbógun tàwọn tó gbómi 109 gbogbo oríṣiríṣi psalm Deuteronomy 28 from 1 to 14 prayer from 14 to end èpè tí ò bá wà bàbílíkà Ọlọ́run ò ní fọwọ́ sí kò ní wà ní kíkọ́lẹ̀ mi ilé sọ tó bá di lọ́la tó bá bẹ̀rẹ̀ sí sọ wọ́pọ̀ mọ́ mi tó ń bá mi ṣiṣẹ́ òtò àbí tó wá sọ pé mọ́mí I won't do that again forgive me finish I forgive Ṣọlá but èyàn bá mi ṣiṣẹ́ àwọn máa ní kí n fogún lẹ̀ fún mi ní ogún sísì mi ò lè fi kò lè wá bí bàbá yẹn ó jojú àwọn ọmọ yẹn ó ti rí gbogbo wọn tán kótókótó tí kò kú ó rí wọn tán àwọn obìnrin wọn yẹn àti gbogbo wọn kátàkó tiẹ̀ séyàn Ọlọ́run dáríjì mi tí rèéyàn gidi nínú wọn ṣá mi tí mò ń sìn máa ìwò mi lè sọ kékeré tán ṣẹ̀ bí yẹn bọ̀tọ̀ ọmọ tẹ́bẹ̀ yá bá bí náà ìyá ló máa ń jọ mo sọ tó bá ti rí mi kó wá wìlé mi ọjọ́ tí mo rí ìyàwó bàbá tí mo béèrè nọ́mbà bàbá lọ́wọ́ ó lòun ò mọ nọ́mbà bàbá mo sọ ni mo wà níwájú kámẹ́rà mo ní ẹ̀ mọ nọ́mbà bàbá ó ní ẹ̀ ó lé àkáǹtì bàbá nìkan lòun mọ anything tó bá ti kọjá àkáǹtì nọ́mbà ó lòun mọ anything mo ní you marry a man you don't have the number you don't know the number of your husband mo ní you don't love him I said it in his presence aṣàjẹmàṣẹ mi ń ṣàjẹ o àwí kòkó lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọmọ pamọ́ ẹni I expect her to have the number mo sọ lójú ẹ̀ sọ kò sí nǹkan tí mo fẹ́ sọ lẹ́yìn tẹ bá rò pé mo sọ lẹ́yìn tí mi lè sọ lójú ẹ̀ tó bá láyà tó bá ní mo sọ̀rọ̀ ẹ pèrè lọ́wọ́ mi bóyá mo sọ àbẹ̀ mo sọ máa sọ fún ẹ tí bá sọ má dẹ̀ sọ fún ẹ tí mi bá sọ. I said it in her presence. Do you think I'm afraid? Ọjọ́ tí mo wà ńbẹ̀ tí Doyin fẹ́ máa rúdù sí mi mo sọ fún mo ní kó máa bọ̀ mo máa ná ọmọ mi bó ṣe wà ọjọ́ kan mo mú fóònù ẹ̀ dání mo ní I want to check that phone ó bá mi adẹ́gbẹ̀ mo ní mo kò tíṣẹ̀ báyìí ọwọ́ kan ni
You can see me, I can walk like bí lion torí jẹgẹjẹgẹ mi ṣe bàbá jẹgẹjẹgẹ o. I beat the hell out of you. Ọmọ mi ni mo sọ fún yẹn bè lọ́wọ́ ẹ̀. I beat you mo sọ ni. And if you mess up, I call police for you. You call police on me. In Canada, I brought you here for better life. Nobody can teach you. Kò lè sẹ́ni tó lè sọ pé òun fẹ́ lu against me. Màá fẹ́ pé báyé ẹni yẹn jẹ́ tọmọtọmọ. Àdúrà mi dẹ̀ máa ń gba ìpè mi náà dẹ̀ máa ń ṣiṣẹ́. Torí bẹ́ẹ̀ tó o bá fẹ́ kúkú oró fi mí lọ́rùn lẹ̀ tí n bá ti ṣèkà fún ẹ. Tí n bá ṣèkà fún ẹ, o lè ṣèkà fún mi. Mọ mi ṣèkà fún ẹ kó kàn bílí pé ìkà ọmọ ọ̀sán gangan òru là ń ṣèkà lágbọ́ kí a máa ṣe tí ń lọ́sàn gangan. Tẹ́ bá dẹ̀ ṣèkà fún ọmọ ọlọ́mọ tó bá tó stage wọn ti bẹ́ẹ̀ máa fi lọ́rùn lẹ̀ ni. Tẹ́ bá tẹ̀ wá rí pé kò léèyàn pé ayé kan ti ẹ̀ da wọn máa ní wọ́n rí they hate you. Tí irú tí máa lówó lè nísìnyí kí n kàn pé gbogbo wọn kí sẹ́ pé ẹ wá gba 10,000 wọ́n máa bo platform ní ìṣe yẹn mọ̀. Tó bá jẹ́ pé owó náà fi rí ìṣe yẹn mọ̀ kò sẹ́nìbọ̀ tó love anybody. Tí èèyàn bá love èèyàn tẹ́ bá ká gbogbo ayé bá love ara wọn lónìí kò ní síjà to tell you that there is no love anywhere. Tí àwọn èèyàn bá ń divorce tí ọkọ àjàwó tó ń gbẹ̀rù síra wọn lẹ́nu tó ń padà wá ń divorce tó ń fight fún divorce ṣé wọ́n love ara wọn ni wọ́n padà divorce ni. ọmọ yẹn ṣáà ń bá mi sọ̀rọ̀ ìgbà tí mo wá dé ọ̀rọ̀ ọmọ yẹn bí kíní mo ti sọ dé ọ̀rọ̀ Túnjí gbà tí mo lọ Nàìjíríà mo wá ní mo fẹ́ ṣe nǹkan lórí ibẹ̀ yẹn ò bí mo ṣe bá mo rò bóyá wọ́n máa ṣe dáadáa wọ́n kàn sí ṣáláńtìlì wọ́n dẹ̀ ni wọ́n ti fi rẹ́ǹtì fún àwọn kan wọ́n kẹ́ran lọ́bẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní Doyin ló rẹ́ǹtì ẹ̀ fún wọn bọ̀dí ńgbà wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ Doyin torí mo find out kì í ṣe family yẹn nìkan ni mo rán mo léèyàn lẹ́pẹ́ pẹ́ ni mo ń gbé náà lọ́ọ̀yà tó ka wíìlì yẹn mo mọ̀ wọ́n rí náà ṣebí lọ́ọ̀yà wo ni ta ni mi ò mọ̀ lẹ́pẹ́ mi ì lè sọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ dẹ́pẹ́ ń sìn mo gbé ẹ̀pẹ́ náà like how many years mo gbé ẹ̀pẹ́ gan náà business mi mọ́ Lẹ́kì yẹn owó tó pọ̀ jù tí mo make láyé mi yàtọ̀ sí mo make labroad Lẹ́kì mọ́ ẹ̀pẹ́ yẹn àti mọ́ Ìjẹ̀bú-Òde mo ti make so wá di ní ọmọ yẹn ṣáà máa pè mí gbẹ̀mí àtọmọ yẹn sì ti ń sọ̀rọ̀ ni the boy have been calling me now he go at least ọmọ máa ti lọ bí 3 years but ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ kan tó bí mi nínú ó bí mi nínú gan mo dé Ẹ̀pẹ́ òun náà nìkan tó sọ nípa Délé tó jẹ́ pé they are all about the property bàbá ẹ̀gbọ́n wọn yẹn bíi pé àwọn èèyàn tiẹ̀ fẹ́ kó kú tí ó mọ pé téèyàn bá ṣe ń hard mọ́ gbogbo nǹkan parapara ẹ̀gbọ́n mi ní kíní kan ó lè ní wọ́n fẹ́ jogún ni wọ́n lè pa àwọn wọ́n ń pa èèyàn and I will tell you me ti débẹ̀ we are going deeper tó bá ti sọ tó wọ́n wá wò fún wọn wòrán fúnra ara wọn bí má dẹ̀ kọ́ this is family issue tó ń ṣẹlẹ̀ gbogbo rẹ̀ n bá avoid ilé mo torí mo ti rí wọn pé anyway mo wá sọ fún ìgbà tí bàbá bá kú torí surprise mo kúrò lé November bàbá ti wá kú bí like 2 weeks wọ́n ti ẹ̀ sọ fún mi ọjọ́ tó pé 2 weeks kan wọ́n ni wọ́n pè mí náà sọ fún mi I was so upset mo ṣe sọ fún mi yẹn wọ́n ní ẹ ṣe sọ fún mi grandchild wọn normally wọ́n ṣe máa ń ṣe nígbà tí bàbá mi kú bàbá mi ti kú síwájú dáàdì grandpa bàbá ẹ̀ but ọjọ́ tí Aládéjùgbé kú ọjọ́ tí ọmọ Ajagun náà kú gbogbo grandchildren ẹ̀ náà kọ́kọ́ pé I was there wọ́n tẹ́ bàbá sórí bẹ́ẹ̀dì báyìí ìgbà yẹn wọ́n ẹ̀bá mẹ́ pẹ̀lú iyọ̀ àti iron torí wọ́n máa lo some days kan tó di pé wọ́n sin wọ́n gbogbo ọmọ máa jó káàkiri tó máa kó ìrùkẹ̀rẹ̀ sí wọn lọ́wọ́ nígbà tí bàbá kú wọ́n máa pe grandchildren
èmi dẹ̀ ni last born bàbá mi bí mo ṣe kéré tó 41 days ni mo wà nígbà tí bàbá mi kú. The family recognize me, they call nígbà yẹn bẹ́ẹ̀ ṣe kéré tó gbogbo yín gbúdọ̀ péjọ síbẹ̀. But this baba died o. They didn't call my daughter, they didn't call me until 14 days because wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Olè ni wọ́n. Àtìyàwó tíyàwó kan bá lọ́wọ́ nínú nǹkan EFCC la máa fi ṣe oògùn tó ló níyẹn kò lè ran èmi torí gbogbo ẹ̀ wọ́n ti sọ fún mi pé ó lóògùn kan ipò ọmọ àfáà mi kò lè ràn mí. Ìyádélé àti ìyádélé ní ìyàwó tó bí délé wọn ìyádélé ó ní àfáà tiẹ̀ wọ́n burú ju títí ẹ̀ lọ. Ìlú kíni náà ló ti wá o Ẹdẹ ọmọ Ẹdẹ ni wọ́n pè é mo ti gbá research mi. So èmi Bọ́lá Fọláṣadé orúkọ mi nìyẹn òbẹ́ nìkan jà tẹ́wọ́ gbogbo ilé lójú because máa fún gbogbo yín náà ni máa fún ní audience ni máa dẹ̀ show love sí tẹ́ bá ti show pé ẹ fẹ́ pọwọ́ dà tì mí máa sọ fún yín pé irọ́ lẹ pa mi ní kẹ́ pín ogún fún yín but pé kẹ́ẹ̀kan máa fẹ́ jalè kẹ́nìkan máa fẹ́ ṣe bí pé òun súnmọ́tì tó bá ní kéèyàn jalè ó lè ló yẹ kí n yàbọ̀ mi ń jalè ọ̀gá ni máa jẹ́ fún mi sí tó bá yẹ pé mo jọmọ gáràjì ọ̀gá ni máa jẹ́ fún bẹ́ẹ̀ mo sọ. Tí n bá jẹ́ ọmọ gáràjì sí gbogbo ọmọ iṣẹ́ ló máa jẹ́ fún mi bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn ọ̀gá wọn bẹ́ẹ̀ ni mo sọ. Kì í ṣe rọ́ kì í ṣe pé mo fi ṣẹnu kọ́ lọ bèrè ṣé àwọn gbóná àwọn wà nígbà tí sọ́sẹ̀sì yín tó ń gbowó gbòòrò tí sọ́sẹ̀sì ń gbowó gbòòrò àǹtí àti ọ̀rẹ́ ni ìyàwó sọ́sẹ̀sì jẹ́ fún mi àmọ́ wọ́n ní Orlando ló máa ń kọ níbẹ̀ kò ń ṣe pé mo ṣe wà mo ti pẹ́ ń gbòòrò. I don't tell Bola don't tell no be today. Gentility of me pe the tiger is a coward. Ọjọ́ tí bọ̀dá Bọ́lá wá tó ń ṣe yamayama torí pé àbúrò ẹ̀ ni mo fẹ́ tó sọ pé ó fẹ́ fẹ́ mi MC yẹn ni mo pè bí mo ṣe ń tẹ̀sí lójú sí ni mo pè tó kọ́ àwọn báyìí tó ní kọ́ bá mi lè jáde Bọ́lá bá bí jọ. Mo wá sẹ́pẹ̀ tó kó wá ní mo purọ́ ojú délé báyìí kí délé má kábàjọ́ jókòó mọ́ ló ń háì mi báyìí because wọ́n máa mọ̀ pé lady ló ń ṣiṣẹ́ orí mi pé mo ń fẹ́ àbúrò ẹ̀ ìyàwó àbúrò ẹ̀ bọ̀dábọ̀dá ló máa dọ̀bálẹ̀ fún mi ló máa dọ̀bálẹ̀ fún ẹ ó dẹ̀ máa ṣojú báyìí sí mi àwọn máa sọ pé irú èèyàn bẹ́ẹ̀ ni máa sọ kó sọ̀rọ̀ sáwọn èèyàn gan tí ò bá mọ̀ orí tí wọ́n tán máa sọ mí ní sọ pé wọ́n ló sọ̀rọ̀ sáwọn èèyàn gan tá lè yàn níbi tó bá ti ṣe yamayama sí mi tó ti ṣe yamayama sí ìdílé kò ń ṣe tó torí délé nìkan mo ṣe torí Ọlọ́run torí Bíbélì sọ pé Ọlọ́run sọ pé gbogbo tá bá ti fẹ́ ṣe bá máa ṣe tó torí Ọlọ́run ni torí pé tí èèyàn bá rí wa Ọlọ́run gan wò wá